ọwọ́ tàgádágodo wọn àtàláwọ̀ ẹ̀tù àtàláwọ̀ agídí ọwọ́ tàgádágodo wọn ọwọ́ ti tàgádágodo wọn àṣírí wọn ti tú ibi tí wọ́n dè wá mọ́ gbangba ti dẹkùn kedere ti bẹ́ẹ̀ wò báyìí ibi tí wọ́n bá ìran Yorùbá dé tó fi jẹ́ pé aṣíwájú di èrò ẹ̀yìn àókọ wọn ti jáde báyìí èéfín nìwà ìṣẹ̀lẹ̀ máa gbé wọn jáde bẹ́ẹ̀ bá sì mú èéfín tẹ́ ẹ bá fi kòkò dé mọ́lẹ̀ yóò jáde bẹ́ẹ̀ ni ìwà wọn ti fi wọ́n hàn lájọ àgbáyé àjọ àgbáyé ti gbórúkọ wọn síta gbogbo òfin burú tí wọ́n ṣe é lẹ̀ gbogbo ìlànà tí wọ́n gbé lẹ̀ léyìí tó mú kí ẹni tó lọ́pọlọ kó máa ṣerú òmùgọ̀ gbogbo ẹ̀ ló bẹ́ẹ̀lẹ̀ báyìí àṣírí wọn ti tú àwọn wo ló ṣe nígbà wo ni wọ́n ṣe àwọn wo ló fọwọ́ sí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ bọ́ bí ẹ wá gbọ́ ẹ bá mi gbé ètò yẹn ẹjọ́ lọ́dọ̀ wọn ẹjọ́ lọ́dọ̀ àwọn pírẹsidẹ́ǹtì àtẹ̀yí tó wà ń bẹ̀ àtàwọn tó ti ṣe tí wọ́n ti lọ torí àwọn náà lẹ́jọ́ jẹ́ wọn lẹ́bọ̀ lẹ́rù allegedly ẹ wo fídíò yìí ni kó bá mi wò kó farabalẹ̀ wò dáadáa bọ́ ọ bá ti wò ó má sọ pé bàbá yìí ń sọ àṣeyí má sọ pé orúkọ wọn tí wọ́n kà jáde yìí ó ṣàṣe pẹ̀lú déètì ní pẹ̀lú náà mo ṣe máa sọ wípé lè ṣe bí lè ṣe kà máa rántí ọjọ́ àti sùn lè ṣe bí lè ṣe kà tá a bá ní ọmọ tá a bá ní olùgbàdà àpọ́n ilé ni o má wulẹ̀ olùgbàdà ọyẹ́ ni ó kìlọ̀ fún tòbí ebi ní oṣù ọ̀lẹ̀ ọyá ẹjẹ́ ẹ wá ẹ lọ bá mi wo fídíò yìí bó bá jẹ́ pé àkọ́kọ́ rí bá subscribe sí channel yìí bá like bá fọwọ́dù bá mi pín ẹjọ́ wọ̀dù wa ní dáadáa ọyá ẹ bá ń fohùn sí fídíò yìí ẹ gbọ́ nǹkan tí àwọn yìí sọ àti bó ṣe lọ òun rèé ṣùgbọ́n. Look at this man here. His name is Abdulsalami Abubakar, and I am sure he's very much alive. Everything that Nigeria is suffering today in this country is as a result of the manipulations of this madman. Before 1999, Nigeria had never adopted Sharia law or recognized Sharia law as part of our rules or our laws. Nigeria is a secular state. There is nothing like state religion. There is no way on earth we would have allowed Sharia law to be part of our 1999, our constitution. This madman knew. And then, after taking over power after the death of Sani Abacha, he took over power as the CDS, the Chief of Defense Staff. Now, he was supposed to hand over to the civilian government and give Nigeria a constitution. He secretly composed this 1999 constitution, putting Sharia law in it, then organized an election and forced the politicians to adopt the 1999 constitution. That constitution was adopted via a military decree. You can Google about it. It was adopted via a military decree. He knew that if they refused to adopt that constitution, he was going to dissolve their government and then extend military rule. And so they were forced to adopt this constitution with Sharia law and with every loophole of manipulation and corruption, schemes of corruption that we are suffering today. Everything that we are suffering today in Nigeria is as a result of the manipulations of this madman who gave us a fraudulent constitution, a constitution that supports Sharia law, supports Boko Haram terrorism, banditry, Fulani jihadism, and what have you. All this rigging of election and every other corrupt manipulation, it lacks adequate checks and balances and what have you that we are suffering today as a result of the fraudulent 1999 constitution is because of this man.
And yet, this madman was given peace ambassador for whatever nonsense in West Africa or what have you. And up till today, I am the first person that has made this video pointing that what this man did is as a result of what we are suffering today is because of the idiocy that this madman exhibited in 1999. He was supposed to organize a constitutional conference and allow us to write a constitution that will reflect the will of the people. Ẹ káàbọ̀ padà, ẹ bọ̀ wálé. Ṣé ẹ ti gbórúkọ mú? Bẹ́ẹ̀ mọ ọ̀gbẹ́ni tí wọ́n pè ní Abdulsalam Abubakar, ẹni tó gbàjọba lọ́wọ́ Sani Abacha immediately tí Sani Abacha ti gbẹ́mìí tó ti jẹ apple allegedly, tó ti kú sọ́wọ́ obìnrin allegedly ní ọjọ́ ẹ̀ka wá, tí wọ́n náwó mú, tí wọ́n ní tó òun ní kó ṣe chief of defence staff nígbà náà lọ́hùn. Àṣẹ Abdulsalam Abubakar àtàwọn kan ni wọ́n jọ jókòó tí wọ́n ṣe kangaroo constitution 1999 constitution. Nínú ọgbọ́n tí wọ́n dá yìí, ibẹ̀ ni wọ́n ti fà á yọ, ni wọ́n ti dọ́gbọ́n pẹ́tò kí wọ́n lè tu ìran Yorùbá, kí wọ́n lè tù wá lójú, ni wọ́n ṣe lọ mú Ọbásanjọ́ Àrẹ̀mú, Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ, wípé kó wá dìde kó díje dìbò ipò. Tẹ́yìn kan bá gbàgbé, àwa rántí ní ọdún náà lọ́hùn-ún, ilẹ̀ Haúsá nìkan ló fa Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ sílẹ̀. Ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa o. Gẹ́gẹ́ bí ààrẹ tí ó díje dìbò di ààrẹ ní abẹ́ òṣèlú PDP, People Democratic Party. Àṣé arákùnrin yìí, òun ló dọ́gbọ́n ló jókòó lọ́kọ̀ òfin ìyẹn 1999 constitution London decree, army decree. Ibẹ̀ náà ti kọ́ pé tó sẹ́nétọ̀ iye ọdún tó bá wùn ní kó lò ní house, representative iye ọdún tó bá wùn ló lè lò, state of assembly member iye ọdún tó bá lò wọ́n ni wọ́n máa lò. Ṣùgbọ́n ààrẹ 8 years, gómìnà 8 years. Bóyá ń bẹ̀ náà ti ṣòfin pé tó ìwọ́n tó bá wà nípò o lè yíbò. Bóyá allegedly èmi ò sọ pé bẹ́ẹ̀, torí wọn fẹ̀sùn bẹ́nikẹ́ni pé òun yíbò. Ẹ dákun, ṣé kìí ṣe orílẹ̀-èdè yìí la wà tó jẹ́ pé òfin sọ pé tí wọ́n bá mú olè kí wọ́n pa? Níbo lòfin yẹn wà nínú constitution 1999? Mọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ṣe bórílẹ̀-èdè yìí ní ènìyàn tí pààyàn ni wọ́n sọ pé ẹni bá pààyàn pípa lápá. Ẹni pààyàn lásìkò yìí nínú constitution nìyí, ó di pé kí wọ́n máa tì síwájú kẹ́ni tó pààyàn kí wọ́n máa fi Lamborghini kí wọ́n máa gbé apààyàn wá sí kóòtù. Tí wọ́n bá ń sọ wípé ọ̀daràn pọ́nbélé ẹyẹ tí mo sàn, a kàn ń bú àwọn kan ní, à ń bú Buhari, à ń bú Tinubu, àwọn tó yẹ ká lọ bú gangan rèé. Ìyẹn Abdulsalam Abubakar tá ń sọ̀rọ̀ ẹ̀ yìí, wọ́n lá abúkùn ẹrù ẹ̀wọ́, ó ní òkèlè ń wo ẹrù sàlẹ̀. Bó bá ṣe pé sàlẹ̀ la bá wò, à ń mọ̀ pé lóòótọ́ ibi tẹ́rù ti wọ́ wá rèé. Lóòótọ́ ibi tí ẹrù orílẹ̀-èdè Nàìjíríà tó ti dà, tó ti tiri rèé. Ó ti ń tiri bọ̀ díẹ̀. Nígbà tó dé ọ̀dọ̀ Abdulsalam Abubakar àtàwọn ọ̀sọ̀mọ̀gbé ẹ̀, torí ọ̀dà constitution yẹn ṣe, àwọn Sultan of Sokoto wà ń bẹ̀, àwọn bàbá ilẹ̀ Yorùbá kan wà ń bẹ̀ nígbà yẹn tí wọ́n jẹ́ civilian pẹ̀lú àwọn ọmọ ológun.
lóòótọ́ irú àwọn ọba náà lónìí mi ò ọ̀pọ̀lọpọ̀ wọn wà láyé, àmọ́ tí wọn ọba ti ṣe bí ìran wọn ló wà ńbẹ̀. ẹ ṣe òfin, ẹ̀rí Sàlámù kò sọ̀rọ̀ mọ́ láti ìgbà ó ti kú ńbẹ̀. kódà òun ó sọ pé òun fẹ́ gbága ààbò bí àwọn tó ti ṣe vice president tí wọ́n ti ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi tí wọ́n ní dandan ibẹ̀ làwọn fẹ́ dé, bí èyí tó kú níjọ́sí lẹ́yìn tó ti ṣààrẹ orílẹ̀-èdè tó tún wá padà wá ṣe nígbà ayé ológun tó tún wá ṣe tálágbádá. àákò tó yẹ kó fi sinmi bọ́yẹ̀ ẹ̀mí ẹ̀ bá ṣe gbùdù báyìí lọ, ọlọ́kó payàwó parí kékeré àníyàn ayé ó kó sáyà. ìran tó ṣíwájú tẹ́lẹ̀ ó wá di ìran ẹ̀yìn. ìran wọn àwọn ni wọ́n ṣe ṣàríà. Absalom ló mú fi ṣàríà wá, kò sí nínú Nàìjíríà tẹ́lẹ̀. Absalom ló mú wá. Absalom ló ṣe stéètì kan pẹ̀tò Christian state lélẹ́yìí, Mùsùlùmí state lélẹ́yìí. òun ló fààyè gbà lórílẹ̀-èdè yìí náà ni. òun àdínà ni mo fi pè wọ́n ní pẹ̀tò ojú àwọn ọ̀bàyéjẹ́ rèé. àwọn tó sọ ìran wa di ìran èrò ẹ̀yìn tí wọ́n kọ̀ tí wọn ò já mú wájú tá a ti wà tẹ́lẹ̀. àmọ́ báyìí àṣírí wọn ti tú, gẹ́gẹ́ bí nǹkan tèmi ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà, wípé ṣé orílẹ̀-èdè tá máa tẹ̀síwájú rẹ̀ ń bà bí àṣà ọmọ Ìgbò. rárá, àfẹ́ àgbà kò lè work, kò lè ṣeé ṣe. a lè tẹ̀síwájú nínú àwọn orílẹ̀-èdè bí èyí. torí kí nìdí tá a fi fẹ́ tẹ̀síwájú pẹ̀lú wọn? a lè tẹ̀síwájú torí ìwà wa ò dọ́gba, òye wa ò dọ́gba, ìrònú wa ò dọ́gba, ẹ̀sìn wa ò papọ̀. ìlú tí òfin tó ní ká mú olè ká tún olè lẹ̀, ká mú ajínigbé tó pààyàn tá a sì mọ̀ pé lè jíyàn pé ọgbà rásọ̀mù lẹ́yìn ọgbà rásọ̀mù ọ̀pààyàn lẹ́yìn tó pààyàn tán wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ tá a sì mú wọn tá a ní wọ́n ti ronú padà. táà làwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ìsìláàmù ni wọ́n, táà làwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ni wọ́n. lórílẹ̀-èdè ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ pawọ́pọ̀ gbìmọ̀ pọ̀ orílẹ̀-èdè tó tutù tó láǹfààní tẹ́ ẹ jọ bàjẹ́, tẹ́ ẹ sọ̀rọ̀ Yorùbá, tẹ́ ẹ sọ wá dèrò ẹ̀yìn, ọba ọ̀dájọ́ ilẹ̀ ó béèrè lọ́wọ́ yín. àwọn tí bí ni wọ́n bí ẹ̀yin ẹ ṣàkàndúró ẹ máa wò. bó ti wù kẹ́ ẹ pẹ́ láyé tó ẹ jèrè ìṣẹ̀yìn. bẹ́ẹ̀ ni, torí pé Ọlọ́run ti ṣe ohun gbogbo lọ́nà tó tọ́, àwáyé ikú kan ò sí, ọ̀run nìkan lèèyàn lọ tí kì í bọ̀. ọmọ Yorùbá ẹ ṣé mo dúpẹ́, ẹ kú àdúrótì. Absalom ní òun lẹyẹ burúkú tí ì mọ̀sán. òun ló ṣáájú àwọn tó ṣòfin 1999 constitution léyìí tó ń fi ìyà jẹ ìran Yorùbá pàápàá jùlọ. òun ló dógun dọ́tẹ̀ẹ́lẹ̀ ńlẹ̀ wa kí ọdún 1999 tó dé, kófin tó wọlé lù ú, kò sẹ́ni tọ́mọ tí wọ́n ń pè ní ṣàríà. Absalom ló sọ orílẹ̀-èdè wa di orílẹ̀-èdè ẹlẹ́sìn mùsùlùmí nínú àwọn òfin tó ṣe allegedly ni àwọn ọ̀ràn kan fi ń pè wá ní mùsùlùmí, wípé tó wọn ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mẹ́ta. The Muslim country ni wọ́n ń pe orílẹ̀-èdè Nàìjíríà, tí ò sì rí bẹ́ẹ̀. gbọ́ngbà wọn ti wo ìwé òfin wa wípé ohun tó sọ fún wọn nìyí. ẹ̀ẹ̀mélòó ni wọ́n dákọ̀ ẹ̀sìn Jésù nínú ìwé òfin Nàìjíríà, ẹ̀ẹ̀mélòó ni wọ́n sì ti dákọ̀
ẹ̀sìn mùsùlùmí àti ṣàríà nínú ìwé òfin Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹ mọ òfin lẹ mọ̀, ẹ̀yin tẹ́ ń kàwé òfin ẹ lè kà á kẹ́ ẹ kọ síta fún wa. Àmọ́ ẹ máa kọ sílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ni. Àwa ń fẹ́ orílẹ̀-èdè Yorùbá, àrọ̀yàn wálé, Oníkòyí òwa tiwa kò ní sinmi ogun. Òdodo ọ̀rọ̀ tó wà níbẹ̀ nìyẹn. Àwa ò ní dákẹ́. Bẹ́ẹ̀ bá lẹ́yìn ò ní fẹ́, àwa náà sọ fún yín bá à ní gbà. Sódìgbà tí wọ́n bá ń gbọ́ South West wá, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sùkúù, tí wọ́n ń kọ́ àwọn ọmọ tiwa náà, ẹni ọba wa tó dìde. Bóyá lẹ mọ àwọn ọmọ tẹ́ bí lẹ̀ nísìnyí, tí ì mọ̀ wọ́n. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́, Ọ̀ọ̀nìrìṣà, Àwùjalẹ̀, Aláké àti gbogbo ẹ̀yin ọba, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ẹ̀yin kábíyèsí, Elékò Olú Èkó àti gbogbo yín káàkiri, ẹ má jẹ́ ń tàn yín, tí dá wọn mọ̀ tẹ́ bímọ. Èmi mo wí bẹ́ẹ̀ fún. Tẹ́ ẹ bá dá wọn mọ̀, dìde sọ̀rọ̀ ìran Yorùbá. Ní jẹ́ káwọn báńdíìtì kí wọ́n wọlé sílẹ̀ Yorùbá. Ibi tó jẹ́ tó bá wọlé tán tó wọ́n bá ṣe tán, òfin tí ẹ ṣe tí wọ́n ṣe ní Nàìjíríà, òfin yìí náà ló tó gáìdì wọn. Wọ́n wá wọlé, àwọn ọ̀dọ́ wa, àwọn yúùtì Yorùbá, wọ́n wá wò wọ́n. Wà á ké ọba kan wà lókè àtijọ́ wà ní òkè bá no wàhálà, kò sí wàhálà, báàbò wàhálà, kò sí wàhálà. Ẹjọ́ ó dìgbà náà náà. Àmọ́ èmi bá gbà yín mọ̀ràn kábíyèsí, ká tó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ẹ dìde sọ̀rọ̀ yìí, ẹ má jọ pẹ́. Ogun ti ń wọlé bọ̀ díẹ̀díẹ̀. Donald Trump ló ń bọ̀. Ẹ̀yin náà sọ̀rọ̀, ẹni ó máa bọ̀ wálẹ̀ Yorùbá pé ọ̀bá lè wọ̀ omi. Ẹni ó wo oko South West wá. Ẹ̀yin gómìnà, ẹni ó wo oko South West wá. Kọ́ wá bá wa flush àwọn karambà. Bọ́ bá jọ́ ọmọ Yorùbá ló wà ní igbó. Efele ìgbé àfẹ́ wà nǹkan ọbẹ̀. Ẹ fúlùṣì wọn papọ̀. Kí gbogbo yín, kí gbogbo rádaràdá kọ̀rá dáhùn. Lákòótán, ẹ sọ fún Bọ́lá Ahmed Tinubu pé pínre láàrin ọ̀kan ọ̀gbọ́dọ̀ jùkan. Ẹni kí Bọ́lá ṣe kí ni kó pínre kó láàrin ìkan ọ̀gbọ́dọ̀ jùkan. Wá pín orílẹ̀-èdè Nàìjíríà. Gbọ́ nǹkan tí Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ń pariwo. Òfin tí ò ṣiṣẹ́ mọ́ nìyí. Òfin yóò ṣiṣẹ́ mọ́, àṣẹ̀ṣẹ̀ máa sọ. Ẹ̀yin náà sì ti sọ ńgbà kan rí kó tó di pé bóyá gbà yẹn tí ní ambition pé ẹ máa di ààrẹ tàbí kẹ́ ẹ máa rò pé bóyá kò tí ì dá yín lójú wípé ipò yìí máa débẹ̀. Àmọ́ ẹ ti wá rí báyìí, kò tí ì bàjẹ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan ní sọ̀rọ̀ tí ò ní sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ mọ́. Èèyàn á máa sọ̀rọ̀ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́, àmọ́ níbi tó dé yìí nǹkan tá a máa ṣe náà rèé. Títí ìgbà míì tá a tún pàdé ọmọ Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ bá mi pín ètò yìí, a tún pàdé. Ó dàbọ̀.